the other man came to me. Et docteur, maintenant, ce moment, àwọn tó wà bẹ́ẹ̀ di iṣẹ́. Vẹ́gẹ̀ tẹ́tí sáàrin yẹn dáadáa o. Tẹ́tí sáàrin yẹn dáadáa. Ṣé yìí? Wọ́n ní bí báwo? Ìyẹn mo fi ń bèrè lọ́wọ́ yín bẹ́ẹ̀. Wọ́n bẹ sàn. Yes. Wọ́n ní bí báwo? Èmi náà sá ọkọ̀ tí fi máa mú wa délẹ̀. Mo ní sí òsì. Mo ní kí wọ́n ṣẹlẹ̀ láàrin wọn. Wọ́n ní ṣé mo mọ̀ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ ìjókòó yẹn pé àwọn bẹ́gbẹ́ family wọ́n ti ń ká ìmọ̀mù lójú. Wọ́n ní wọ́n ti ṣe ká àwọn fẹsẹ̀ nǹkan àfẹsẹ̀ nǹkan rí pé pẹ̀lú embarrassment tí ìmọ̀mù ní tí wọ́n embarrass ìmọ̀mù. Èrò ń rò pé lọ́tẹ̀lẹ́ lọ́wọ́ lọ́sẹ̀lẹ̀ sí ìtọ́sẹ̀lẹ̀ yìí. Wallahi aṣèwádìí ìlànà ìdá ìdáhùn. Ètò mo sọ yìí, mo sọ tó sojú mi ni. Mo sì ń sọ pẹ̀lú ẹ̀kọ́ tí Al-Qur'an kọ́ wa. Ní pé wọ́n lè ayé àbá sọ̀rọ̀dáwù ìsàmàdùn. Ẹ sojú ẹ̀ tó bá jẹ́ witness issue any case. Wọ́n lè fẹ́ bàtí wọn bá pè mí. Láti wá dẹ́rì láyé àbá kọ̀gbọ́dọ̀ kọ̀gbọ́n wọn dáhùn. Wọ́n bá bẹ̀ta kan bẹ̀ níjà tó tóbi wájú Ọlọ́run. Al-ishraku billah, àmú nǹkan mi lọ́lọ́run. Àbíkí àsàhádà tó sọ̀rọ̀. Ọyẹ ká máa jẹ́rìí èké. Àbíkí tí máa ń sàhádà àbíkọ́lọ̀ sojú rẹ̀ ọmọ wa hájì ẹ̀ ọmọ bẹ̀ sọ bó ti yọ ọmọ bó ti rí mọ́. Ọyẹ inú kàbáyé lọ́wọ́ eléyìí ni sókè tí ó sojú mi máa tẹ́lẹ̀ sí rí máa níbi. Program yìí dáadáa ẹjọ́ tún rìn bó ṣe máa ń rìn níwọ̀n bá tọ́lọ́run bá kádà kó máa tún rìn lénìí. Pẹ̀lú ògo Ọlọ́run nínú yọ̀ǹda Ọlọ́run mo padà pé àfáà wa Dr. Lauti gẹ́gẹ́ bí àwọn èèyàn ti ṣe ń dárúkọ wọn àti pé bàbá wa Mudirul Markaz hafizahullah wara'ah wọ́n ti dárúkọ wọn lọ́jọ́ kìíní. Ṣùgbọ́n èmi lérò pé lẹ́yìn ìgbà tí a ti pèèyàn kìíní kejì kẹta mo lérò pé ó tó lẹ́rìí láti lè fi mọ̀ pé kìíní yìí ṣẹlẹ̀ lóòótọ́. Bó ṣe wá ṣẹlẹ̀ ẹni tí ọ̀rọ̀ kan gangan la expect kó jáde ìyẹn Mufti ẹni fẹ́ gbé wa lọ gangan lénìí lórí ọ́díò tí mo ní mo lọ gbà wá ìyẹn voice note látọ̀dọ̀ bàbá wa dáadáa ni bàbá wa Dr. Ọláòtí táwọn náà jẹ́ kan nínú ṣọ̀dá nígbà tí kíní yìí ṣẹlẹ̀ ẹ gbọ́ gẹ́gẹ́ bí àwọn náà ṣe jẹ́ kan nínú eyewitness nígbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ ọ̀rọ̀ àdó yìí ṣẹlẹ̀ ibi tí ó jẹ́ páàtì tiwọn tó ṣojú wọn àwọn náà narrate fún mi wallahi bil ikhlas bi taqwa Allah ní bàbá yẹn fi sọ̀rọ̀ màá sì play láti ibi tá a ti jọ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ títí dé ibi tó parí sí ó máa take wá ní 29 minutes tàbá wá gbọ́ tán kó ní kálukú nóòtì point tó bá rí ń bẹ̀ lẹ̀ fẹ́ni tó bá fẹ́ pè wọlé voice bàbá wa Láòtí yìí ni màá play nsìn kó tún máa jẹ́ kan nínú àwọn ẹ̀rí tá a ti mú wá tẹ́lẹ̀ títí bàbá wa Mufti á fi wá jáde fi wá clarify ara wọn lórí tó wà lẹ́yìn kó jẹ́ pé ìgbésẹ̀ fẹ́ wá láti ilé ọba tí mo dẹ̀ mọ̀ pé ìgbésẹ̀ kan ti ń lọ ẹ gbọ́ tí mo dẹ̀ mọ̀ pé àwọn ìgbésẹ̀ kan ti ń lọ kọ́lọ́n jó já síbi rí ana la akhafu ahadan illa Allah máa ń sọ ana wahizul haqq lid din al haqq la akuna wahizul kadhib la'anna al islam madhhab al haqq wa adl gbé ìsìlámù lórí kankan ju òdodo àti déédéé lọ bọ́rọ̀ bá ti ṣẹlẹ̀ tàbá ti bẹ̀ sí sọ òdodo bẹ̀ ẹjẹ́ àjọ dúró tí òdodo yẹn ká mú dé ògóngó ni alhamdulillah tó bismillah. Now gẹ́gẹ́ mi sọ orúkọ mi ní Ridwan Allah Abolorisa. ẹ bá rí bó ṣe bẹ̀rẹ̀ ẹni mo ní náà orúkọ mi gẹ́gẹ́ mo ṣe sọ torí àtijọ́ ń ṣe ìkíni lọ́wọ́ ìkíni là ń ṣe lọ́wọ́ kó tó di pé mo á sọ fún bàbá mo fẹ́ rìkọ́dù yín o wọ́n ní kò sí láìfín bẹ́ẹ̀ you understand kò sí láìfín bẹ́ẹ̀ ló fà tọrọ mi fi á bẹ̀rẹ̀ níbi rìkọ́dù yẹn pé náà gẹ́gẹ́ mo ṣe sọ ẹ tún ọ̀rọ̀ yẹn gbọ́ dáadáa tó bismillah. Now gẹ́gẹ́ mi sọ orúkọ mi ní Ridwan Allah Abolorisa then mo dẹ̀ pé Sheikh wa Samad láti lè bá yín sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ lórí scenario tí Sheikh wa Muhammad Habibullah Mudirul Markaz tí wọ́n sọ kọjá tí mo dẹ̀ wà ní America tí mo ní mo ń gbé sà so and one of the Markaz Ramadan Markaz ni àwọn náà jẹ́ láti Badagry mo ti kéwù sà ní ọ̀ndà ilé kéwù kan tá a mọ̀ sí Nurul Islam so tọ́lọ́n dẹ̀ kára ká bẹ nínú ẹni tí onífẹ̀ẹ́ Markaz ìfẹ́ Sheikh Adam àti ìfẹ́ baba Mudirul Markaz so láti tí ọ̀rọ̀ yìí ti ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí oníkàlùkù wa fẹ́ gẹ́tà ara wa láti gbà náà tọ́lọ́n dẹ̀ wá ní ìgbà tí ọ̀rọ̀ máa padà wá jáde ó padà jáde látẹnu bàbá gangan
so ìyẹn ló wá jẹ́ nǹkan tó gbẹ̀mí tó tá mi lára gan láti lè máa béèrè lórí. ẹjọ́ mo lérò pé à ń gbọ́ àbá àgbọ̀ dáadáa ẹ jẹ́ kí n mọ̀ torí spíkà yẹn tóbi dáadáa mo dẹ̀ mọ́mọ́ kọ́ síwájú ara mi kó lè dún dáadáa jáde kó má jẹ́ pé kò àgbọ̀ dáadáa àbí kàn ṣáà ń gbọ́ dáadáa. oríṣiríṣi tápá jùlọ bẹ́ẹ̀ tí mo kọ́ béèrè ni pé ǹjẹ́ bẹ́ẹ̀ lórí àbí bẹ́ẹ̀ nìkan ní orí mo dẹ̀ ti pé mufti náà bó tẹ̀ jẹ́ pé tí mo bá lọ ọ̀tọ̀ ni tí wọ́n padà rí àlàyé ọ̀rọ̀ yẹn ṣe fún mi dáadáa mo ṣe fẹ́ kò sì bẹ́ẹ̀ dùn mọ́ mi nú mo wá ní kí kó máa pa ẹ̀yin tẹ́jẹ́ ṣùwádà lórí tó wà nílẹ̀ yìí pé kí n tún béèrè lọ́wọ́ tí yín náà pé báwo ni àti kílẹ̀ yín rí lórí ọ̀rọ̀ yìí àti báwo ló ṣe ṣẹlẹ̀ níjọ́ yẹn gẹ́gẹ́ bí n tí ó ṣojú tí yín náà sà gẹ́gẹ́ bí baba Muhammadu Marika tó ṣe dárúkọ yìí náà níjọ́ nínú àwọn ẹlẹ́rìí wọn sọ bismillah sà. ok àlàyé wo ni mo ti ṣe gbà tí ẹjọ́ sọ. náà nígbà tí mo pè wọ́n tí mo sọ fún wọn pé lórí ọ̀rọ̀ òṣàdó tó dá àpò Muhammadu Marika ni mo pè yín fún nígbà tí mo wá pè wọ́n tí mo sọ̀rọ̀ débẹ̀ wọ́n pẹ́ǹdì ọ ní kí n má wọ́rí nípa yẹn ẹja fi yẹn lẹ̀ wọ́n sọ̀rọ̀ lórí ẹ̀ rárá wọ́n kàn sọ̀rọ̀ lórí pé àwọn ò mọ nǹkan nípa àìsàn tó kan Muhammadu Marika máa jẹ́ kó mọ̀ pé ọ̀rọ̀ tó wà nílẹ̀ bàbá òtẹ̀ ti sọ̀rọ̀ àìsàn rárá báyìí for now ọ̀rọ̀ ń pé àdó dé àpò wọn báwo ló ṣe ṣẹlẹ̀ àti pé sẹ́yìn fi sún wọn lápò ẹ̀bẹ̀ fi sún wọn lápò ibẹ̀ tí bá ti débẹ̀ báyìí bàbá ò kì í fẹ́ sọ̀rọ̀ kankan bẹ̀ ọkàn ní ẹja filẹ̀ fọlọ́ ń tán sọ nìyẹn so àwọn èèyàn dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi lóríṣiríṣi lórí pé gbogbo àwọn tí mo ti pè àwọn tó ṣì dárúkọ náà kí n gbìyànjú kí n pè wọn àwọn náà fẹ́ gbọ́rọ̀ lẹ́nu àwọn tó kù náà ok mo wá ní kò sí wàhálà tọ́lọ́run bá kádàrà máa gbìyànjú láti pe ẹ̀yin náà láti lè bèrè sa so ló fà á tí mo fi wá nọ́mbà yẹn látọ̀dọ̀ Alfa Samad mo fi ní kí n pè yàn bá. ok alhamdulilayi n tí yóò fa ìbéèrè tí mo béèrè lẹ́ẹ̀kan pé kí ni reaction mufti lórí ìgbà tí ẹjọ́ sọ̀rọ̀. bàbá tẹ́ bá máa ń di sa ẹ lè bá mi kọ́ dárúkọ yín sa ẹ má bínú sa. ọkọ mi. bẹ́ẹ̀ ni sa. ok ọkọ mi Dr. Ọláòtí. náà masha Allah. sọrí pé ní ìbẹ̀rẹ̀ ẹ̀bẹ̀ yẹn bàbá ti fẹ́ máa sọ̀rọ̀ lọ mo wá ní kánjọ kan bá a dárúkọ wọn kó má dàbí pé a lọ gẹ́ẹ̀tì ẹnìkan tọrọ òṣojú ẹ̀ rárá àwa fẹ́ fọ̀rọ̀ wá lẹ́nu àbá ti ti ọ̀rọ̀ sí lẹ́nu àwa fẹ́ kó máa sọ ta ti tì sí lẹ́nu ẹ̀ jáde àwọn ò ṣe yẹn o èmi ò ń ṣe yẹn o dọ́rọ̀ bá ṣe rí kájọ ṣe bẹ́ẹ̀ ni ẹ gbọ́ kájọ ṣe bó bá ṣe rí ni tí Ọlọ́run ti sọ fún wa pé ìdílù huwa aqrabu taqwa o inú fa nìyẹn o bismillah. Ọ̀pẹ́ inú àṣẹ Dr. Ọláòtí. Ètò ìfàdí máa ń kọ́ béèrè pé kí ni reaction mufti lórí ọ̀rọ̀ yẹn nígbà tí ẹjọ́ sọ̀rọ̀. Èyí pé tó wájá sí pé àwọn èsì kan lórí ọ̀rọ̀ yẹn ṣé ó wà contrary sí allegation tí wọ́n fi kan mufti. Ìyẹn béèrè wípé kí ni mufti sọ. Bàtí àìsàn kankan yẹn náà ní ọ̀dọ̀ ẹlẹ́kọ̀ọ́ ó fi hàn wípé ìṣẹ̀lẹ̀ yẹ kó ti rí náà ni. Tí yóò mú mi sọ méjì mẹ́ta lórí pípẹ̀tẹ̀ pẹ̀lú mi ò kọ́kọ́ sábà pẹ̀lú ìmọ̀ react sí àmọ́ ṣe máa sọ̀rọ̀ rẹ̀. mo bẹ gbọ́ àárín yẹn tẹ́ ẹ bá bínú ẹ máa mo sọ láti bẹ̀rẹ̀ n kò possible kí n máa interject lórí voice note yìí ṣùgbọ́n tẹ́ ẹ bá like bẹ́ẹ̀ ẹ jẹ́ kí n mọ̀ kí mi play direct oníkálukú gbọ́ direct tẹ́ bá ṣàkíyèsí ọ̀sán kan wọ́n ní lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ téèyàn bá béèrè nǹkan tó wọ́n fi alẹ́jẹ nìyẹn allegedly ni tàbá béèrè ẹ̀ lọ́wọ́ ẹnìyẹn tó bá ní ẹ má wọrí ẹjá fi bẹ́ẹ̀ lẹ̀ ẹjá fi lẹ̀ fọlọ́hún lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ ló ṣe rí mo bẹ nóòtì bẹ̀ yẹn ẹjá máa gbọ́ lọ. lórí ìtọ́jú ọmọdé yìí pẹ̀lú náà but ní láǹfààní àti já irú òde lọ́rọ̀ yìí fún ti méjì àti mẹ́ta kí bí àkọ́kọ́ ẹni pé mò ń bẹ nínú àwọn tí ìṣẹ̀lẹ̀ sojú apá kan ìṣẹ̀lẹ̀ sojú ìbẹ́ẹ̀ pẹ̀lú tí apá kan ìṣẹ̀lẹ̀ sojú ló mú sẹ́kọ̀ọ́ Markaz mẹ́sàn-án ọkọ̀ mi nínú àwọn tí wọ́n dá ọkọ̀ nítorí ṣe níbi tí kálukú náà ti ṣe yẹn. Alhamdulilayi ìṣẹ̀lẹ̀ yẹn that was on Thursday February 3rd 2022. It was on Thursday. Gẹ́gẹ́ bí àṣà tèmi tí wọ́n bá dé sí Ìlọrin wọ́n dé Ìlọrin ní ìjọ Wednesday tí ń jẹ́ 2nd of February 2022. Tí wọ́n bá dé sí Ìlọrin yẹn ó ti máa ń bọ́ sí ọwọ́ ìrọ̀lẹ́ pátápátá. Ebi ẹni pé bí àbá travel gbogbo náà dàgbà tí wọ́n pè ní wà travel safari. What I mean is that stress ti ẹni tó travel to the pass through sway láti ibi tó ti ń bọ̀ síbi tí ó ń lọ. Kì í fi mi láǹfààní kí n lọ yọjú sí wọn ní ìrọ̀lẹ́ ẹjọ́ tí wọ́n bá dé yẹn. But mo máa ń bí kí ọ̀n fi ní ìdájí láàárọ̀ kí n débẹ̀ ó pé mi tán yányán nígbà ní 7 o'clock. Màá sálàmù sí wọn. Ọ̀hún tọ́jú tí à ń sọ ìtọ́jú ọjọ́ Thursday yìí èmi làkọ́kọ́ ẹni ọkọ́kọ́ lọ́dọ̀ àwọn díọ̀s ní Kwara tẹ̀lé pé ó jẹ́ bí precisely ní 7 or quarter after 7. Bí mo ti dọ́dọ̀ wọn alhamdulilayi ẹ̀kọ́ ní àná àkíra mo bá wọn jẹun àárọ̀ lọ́wọ́ mo dẹ̀ ẹ̀ jò
gẹ́gẹ́ bí ẹni pé àṣà àti wọn ni pé bí àwọn bàbá wọn tí wọn bá ń jẹun yìí máa wọ̀ kọjá sí pé ìyẹn bá wọn jẹ bí wọn bá ti jẹun jáde kó lé ó máa ní mi lára tó ti jẹun kankan ní ìta pàtó bá jẹ́ tí wọ́n yẹn bó ti mọ̀ máa tíráì kí n ṣiṣẹ́ nù wọ́n sá fòmí nǹkan yẹn díẹ̀ wọ́n jẹ wọ́n bá mi sọ àwọn ọ̀rọ̀ kan tó ní í ṣe pẹ̀lú ìgbésẹ̀ kan tó ti lọ́ mọ́kàsí ní àwọn ìtẹ̀síwájú ọ̀rọ̀ yẹn là ń sọ làwọn kọ̀ọ̀kan dé bá wa bí ìgbà gbàgbé ẹni tí ó dé tó dé bá wa lẹ́yìn ọ̀rọ̀ yẹn ájúlẹ̀ máa dé bá wa ájúlẹ̀ máa lọ sí kejì mi a ti sọ̀rọ̀ bí 45 minutes kájúlẹ̀ máa lọ tó dé ájúlẹ̀ máa dé bá wa ní ọjọ́ yẹn láti dé bá wa níjọ́ yẹn orí ẹ̀ láwà wọ́n bá ọ̀rọ̀ lọ làwọn bàbá wáìkì àti gbogbo àwọn àgbà wa ní ìkọ́bátò barkas àwọn ìkọ́bátò barkas pàdé bí wọ́n ti dé àwọn mọ̀lẹ́rù wọn wọ hammam àbí pé pàpọ̀ wọn lọ tẹ́kì déètì wọn nígbà tí wọ́n wẹ̀ tí wọ́n jáde wá padà síta wọ́n láti mọ̀ sọ fún bàbá ìpè ní pé ẹ̀dá pẹ̀ máa múra o pé òde tá ń lọ yìí wọn ẹ̀mí náà olóde onínáwó bẹ̀ ní mí mo lọ náwó bẹ̀ ní ẹ̀yìn máa ṣe wá sí bẹ́ẹ̀ wọ́n dájú ọ̀rọ̀ ẹ̀kọ́ bàbá ìpè ẹ̀yìn lè máa ṣe wá sí ní òde yẹn ẹ̀mí náà lọ bẹ̀ láti lọ náwó ní òde mi. meanwhile before kí ẹnbọdẹ tó lè sọ fún ẹ pé kí wọ́n jọ wípé mo lè láǹfààní àti báwọn débi ìdókò yẹn bàtí mi nílé pẹ́ńbẹ́ nítorí pé mo ní mítìn mo fẹ́ àtẹ́yìn ní skul láti lọ bí ìjókòó yẹn òun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ojú mi ni wọ́n bẹ̀rẹ̀ ọ̀rọ̀ àṣìṣọ́ àbí àbàfẹ́ gé mákífóònù fẹ́ni tí ó bá sọ̀rọ̀ kò bí á fún wọn àwọn ẹni wọ́n pèsè tiẹ̀ gbogbo ìtàn sọ́jọ́ yẹn kò ju bí 2 seconds lẹ́nu ni mo fi fẹ́mi yẹn lẹ̀ láti máa lọ ètò mo ní ní skul gbogbo ọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lẹ́yìn 2 seconds yẹn kò sojú mi ọ̀rọ̀ àfàdúró sí wọn lápò pé ìmọ̀ gbà pé èmi sọ pé gbà báyìí nítorí mi ìsẹ́ńfẹ́ nìyẹn ẹ̀rẹ́ lèmi ti wà ní sùkúù kọ́mítì tí mo lọ mo láti fi fóònù mi sínú ọ́fíìsì mo fóònù mi sínú ọ́fíìsì pẹ̀lú wípé kí n jáde díẹ̀ ni mo fi lọ mítì yẹn mo ní kí n àti mítì wọn láti fò sóò mítì ó ti ẹ̀dùn mi gbà wáyà tí mo fi gbòòrò kalẹ̀ tí mo ní kájú bọ̀ wá ok àwọn gbé fóònù mi tí máa wò dé mo rí 17 miss call miss call 17 mo ń gbé fóònù pé kí n máa gbogbo àwọn tó pè ní fọ́kọ́lù ajọ́lẹ̀ máa ń rọ wọlé sáwọn àlejò dọ́kọ̀ wa sáwọn àlejò gàgà níbo lẹ wá mo ní tí mo bàbá pé mo ti sọ fún àwọn bàbá gbẹdẹ pé mo ní mò ń bọ̀ wá mẹ́tì nǹkan mẹ́ta níbo lẹ wá nígbà nǹkan ti ṣẹlẹ̀ nǹkan ti ṣẹlẹ̀ mo ní kí ló ṣẹlẹ̀ wọ́n bàbá in fact báwo ni mo ti ṣe kúrò sukùl yẹn mi lè sọ kí ni drive láti inú ọgbà sukùl láti wá bá wọn ní hospital crescent ní tanket ọlọ́run ló bá mi wá mọ́tò yẹn mi lè sọ because ìpè yẹn ó ní agbára tí kẹsẹ̀ mi ń gbọ́n ìṣẹ́ ìbáyìí ok mo dé crescent hospital mo bá gbogbo àwọn èèyàn ní hospital bẹ́ẹ̀ ní ọ̀nà ọba hospital nínú àwọn tí mo bá ní ọgbà yẹn ní muftiwa àtàwọn míì pẹ̀lú gbónégbóra kí ló ń ṣẹlẹ̀ gángan èmi ò láyè láti gbógun abẹ́rẹ́ kankan sọ̀rọ̀ mo kàn ń lọ direct inú hospital yẹn ni màá dé inú lébẹ́rẹ́ tí mo dé reception hospital yẹn báyìí mo bá bàbá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta bàbá wa ìdíyàn bẹ́ẹ̀ bàbá wa alfa then bàbá wa jọ́sí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ọlọ́nkọ́ kẹwọn jọ́sí bẹ́ẹ̀ bá dé sọ fún mi pé ọ̀gá ìwà nulẹ̀ wọ́n bá mi sọ̀rọ̀ bẹ́ẹ̀ ọ̀gá ìwà nulẹ̀ ọjà àmọ̀dé wọn bá mi yẹ o wọn náwó sí yàrá yẹn mo wọ yàrá yẹn lọ mo ní yàrá yẹn mo bá pa wọn afa Abubakar Patira and sọ́sùmọ́ sàrújì àwọn méjèèjì ni mo bá pẹ̀lú wọn wọ́n lè láì dá lórí bẹ́ẹ̀tì wọ́n láì dá yẹn kì í dá sí pé wọ́n wà níyàjú kí n pé wọ́n sún kí n pé wọ́n wà lójú wọn kò lè bá àwọn méjèèjì mo bá wọn pẹ̀lú kàwé that wọ́n ń tẹ́lá tó máa kí n kankan máa wọn àgbà nígbà pé ìbí náà jọ ìwọ̀n àdókè akẹ́kọ̀ọ́ kò sí agbègbè asáǹdà àbàṣe kan sábẹ̀rẹ̀ sí kàwé sáàkì àtàn bẹ̀rẹ̀ sí ṣe à ń sì kàwé láti yẹn ní ọwọ́ tí ń wíyọ̀ bíi 10-15 minutes lọ ẹ̀dẹ̀ ọ̀kan náà àwọn dọ́kítọ̀ rẹ̀ débi pé wọ́n lọ fún test ní àǹtẹ̀bùkọ́ ní diabetes center ní àṣàdàm ní ìlọrin bíi wọ́n ní wọ́n lọ sí test there wọ́n láti gbé wọn jáde agbéyàn sínú stressor èmi bàbá àgbàdà sẹ́kùsùlùmọ́ sàrújì àti dọ́kítọ̀ tó fún wa yẹn la gbé wọn sórí stressor agbé wọn sórí stressor yẹn ní àti gbé wọn jáde hospital wọ́n fi lé wọn down ní inú ambulance èmi jòkó níwájú ambulance yẹn níjọ́ yẹn afa àti àtúndé pa àti afa haruna rasheed àwọn ìjòkó nínú ambulance ní tí wọ́n tẹ́ wọn sí láfi lọ sí àṣàkàn yẹn alọ́sàn àṣàdàm adé hospital yẹn àwọn yẹn náà fún stressor wọn aláti gbé wọn wọlé that fún test yẹn unfortunately abá patient kan tí wọ́n tẹ̀sí lọ kò jẹ́ kí wọ́n rí àyè wọlé ìbílẹ̀ ìjọba gbígbẹ̀ aláti dúró lọ́nà tàbí first test wọn wà nígbàsẹ̀ wọn afáàpá tí wọ́n wà ní ibi ọwọ́ ìgbìmọ̀ wọn báyìí
That was when the alleged man came to me. No. Doctor, now, some more, I'm not going to be Very tẹ́tí sáàrin yẹn dáadáa o. Tẹ́tí sáàrin yẹn dáadáa. say, only be bow. Yeah, move to bed. Yes. Only be bow. You made this out, what if you mamma delay? When you see, when you say that, you want one some of my people. It's a cause of education. I'm a big family. What in kind of do? When you sit down, one person down, let me carry pay. Yeah, pẹ̀lú embarrassment tí màmú ní tí wọ́n embarrass màmú. Ìwọ̀n ló tẹ̀lé lọ́wọ́ ló ṣẹlẹ̀ sí nǹkan ṣẹlẹ̀ yìí. Wallahi aṣèwádìí bẹ̀rẹ̀ bí dáadáa ìdáhù. It told me so. Personality tí wọ́n bí lẹ́sàn kò fún mi láyè kí n máa spread your way. Oye, àwọn ẹgbẹ́ mẹ́ta yóò bá wa dé inú hospital yẹn níjọ́ yẹn ní Asadam. Wọ́n fún wọn ní bẹ́ǹchì kan tí wọ́n jókòó ní reception hospital yẹn. Wọ́n rò pé lẹ́yìn ìgbà tí wọ́n sọ fún mi, wọ́n lọ sọ fún àwọn tọ̀hún yìí náà. Àwọn tọ̀hún yẹn gẹ́gẹ́ bí ìgbóná bá àwọn lòdì. Àwọn èèyàn escalate issue yìí pé irú wa ni kankan pé irú wa ni ìwé wọn fẹ́ pàṣẹ ọ̀rọ̀ ìlú kí ni yẹn sá ìṣẹ̀lẹ̀ yẹn ó ìgbóná yẹn ó ọ̀tọ̀ wọn la gẹ́gẹ́ dìde yẹn kí ni ẹ̀ tí ń bọ́ sí ti yàn kọ̀ọ̀kan yàn méjì kọ̀ọ̀kan. Ètò mo sọ yìí mo sọ tó sojú mi ni. Mo sì ń sọ pẹ̀lú ẹ̀kọ́ tí Al-Qur'an kọ́ wa ní pé wọ́n lè ayé àbá sọ̀rọ̀dáwó ìsàmàdán aṣojú ẹ̀ tó bá jẹ́ witness issue any case wọ́n lè fẹ́ gbà tí wọ́n bá pè mí láti wá dẹ́rì láyé àbá kọ̀gbọ́dọ̀ kọ̀gbọ́n wọn dáhùn. Wọ́n bá ti dáhùn gbogbo ẹni tó bá mọ̀ mọ́ ìnìkọ́sọ láti tún ṣàhádà gbọ́dọ̀ wá háìdì kankan igá eléyìí ọdún bá dáhùn láti tún ṣàhádà èyí tí máa ń jẹ́ èèyàn gbọ́dọ̀ háìdì ọlọ́run ọjà ìfẹ́ ọmọ ìjẹ́ tó máa fàyínà wà á ti mọ̀ kọ́ ìbò bí ẹ bá háìdì kankan nínú ìjẹ́rìí òun tó òun ọ̀sẹ̀ náà ó sì sẹ̀rẹ̀ gbogbo àwọn kẹyìn mú mi sọ tí mo sọ yìí. Ẹni kún ọmọbìnrin àgbà sí wọn lọ́dẹ̀ lọ́wọ́ tààrà ni wọ́n sọ wípé àṣà ìkì ẹni a bá jẹ́ ẹni tó bá witness yìí sùn àbí ṣẹlẹ̀ kan ọ sọ̀rọ̀ yẹn lórí ẹ̀ àyìnjẹ́ sàhádà àìsùn náà tó ṣèhídà ọ sọ tó bá mọ̀ lórí ìṣẹ̀lẹ̀ bí ẹ bá bí wà á yọkù bíra àìsùn náà sọ̀kù bíra ó sì sọ tó bá rí mọ́ lójú wọn tó rí mọ́ kọ́ mọ́ sọ̀dọ̀ tí ó rí mọ́ lọ. Ẹni pé lẹ́ẹ̀kan yẹn mo sọ wípé iṣu ìfàdúsí wọn lápò àìwọ́sìn bẹ́ẹ̀ sí ìyẹn òṣojú mi ó ti wà ní sùn. But mo padà etí mo fi mọ̀ pé kò lè ṣẹlẹ̀ ni pé mo padà gbọ́ true ajé àmúra ájòlè márùn-ún wípé àwọn ìgbọ́ lọ́dọ̀ PA wípé ẹni táwọn wí wá gba nǹkan kan lọ́dọ̀ àfọwọ́pá àtìwá pé àwọn fi nǹkan sí wọn lápò ó lè jẹ nǹkan báyìí ọ̀rọ̀ tí mo gbà bọ́n tó yẹn ọ̀rọ̀ tí mo gbà bọ́n tí polisi kọ́ lọ́rọ̀ àdúrà. Ok, incident yẹn ṣẹlẹ̀ a kò dé hospital ní Asadam yẹn wọ́n láti refer sí hospital láti Asadam yẹn dé hospital yẹn láti ìgbà tí mo ti jọ ìwọ̀n ní táǹkẹ̀ tí mo dérò tó kú ní Ìlọrin yìí tí wọ́n fi lọ sí Àbújá 24/7 àjọ wà ní 24/7 kò kí sì tán lọ kì í sì tán hospital yẹn mo wà nínú wọ́ọ̀dù tí wọ́n àgbé tiwọn sí àwọn mẹ́ta lànà bẹ́ẹ̀ èmi pa àfa Abdulsomad náà padà jọ ìwà bóyá bíi jọ́kẹ̀ta tí ìṣẹ̀lẹ̀ ok wọ́n ìfà wọn sí general hospital wọ́n ṣe test náà fẹ́ sí general hospital wọ́n sì kàn kọ́ fún wọn ní bẹ́ẹ̀jì tó fún wọn àwọn bẹ́ẹ̀ àsun ìjọ kìíní that was Thursday àsun ìjọ kìíní àsun ìjọ kejì Friday ó di ìjọ kẹta yẹn tó jẹ́ Saturday àfa Abdulsomad ti jọ ìwà ńgbà yẹn and mufti wọ́n wá láàárọ̀ ọjọ́ Saturday yẹn pẹ̀lú broda wọn afa Usman Faruk oníkejìpá wọn wọlé ward wọn bá èmi pa afa Abdulsomad bàbá wa Sheikh Saruji Suleiman Saruji àwọn mẹ́rẹ̀ tí wọn bá nínú ward yẹn nìyẹn bàbá mùdí ni wọn sì karùn bí wọn ti wọlé wọn pe Sheikh Saruji sí ẹgbẹ́ kan nítorí yàrá yẹn tóbi gan wọn pe wọn sí kọdúrọ kan àwọn wọn gbogbo ara mẹbẹ wọn àárín wọn pàṣẹ wọn sọ kọsẹni tó gbọ́ nínú àwa tá a dùkú wọ́n sọ̀rọ̀ yẹn fún àfa Saruji Sheikh Saruji láti pe àfàgbà tíra wọ́n sọ̀rọ̀ yẹn fún wọn kí ni wọ́n sọ bí o mà lẹ́tà àfàgbà tíra sọ sí àfa Abdulsomad yẹn lọ bá wọn bá èsì àfa Abdulsomad yìí gbọ́
kí ti àfáàbí sọmẹ́tì nígbà ló jẹ́ kí n máa tí irú tí wọ́n ń bá irú tí wọ́n ń sọ kí ti àfáàbí sọmẹ́tì nígbà yìí pé òun ò lè jí fọ́dà pé kí wọ́n ṣe irú ẹ̀ nítorí gẹ́gẹ́ bí mi tó ń mọ bàbá wọn ní sábà lo nǹkan dúdú wọn ìlú nǹkan dúdú ètò ìrísí ìsìnkúra wọn òun ò gbọdọ̀ ṣe pẹ̀lú special condition tí wọ́n wà yìí tó bá wù wọn lò bí wọ́n bá tají àwọn ni wọ́n sọ pé àwọn lò bí wọ́n bá wà àwọn sọ pé àwọn lò pàṣẹ jẹ́ pé àwọn lòun kì í fọ́dà pé kí wọ́n lò òun ò lè ṣe àpapọ̀ sọmọdé sọ yẹn mo ṣe kò sí problem wọn láti máa lọ bí wọ́n á lọ tẹ́lẹ̀ bí abáṣọ pé kí ni wọ́n fẹ́ lò fún ara ní kí ni tí wọ́n fi tí Ọlọ́run fi sí wọn lápò àdó Ọlọ́run fi sí wọn lápò bí nǹkan tí Ọlọ́run fi sí wọn lápò sọ yìí ètò Ọlọ́run fi sí wọn lápò bí pé ìtàwọn àgbéwá yẹn ló máa ń jẹ́ ọ̀rọ̀ fún nǹkan yẹn àwọn láti fi nǹkan yẹn nù wọ́n ní orí fún ẹ̀rọ pàtó wọn àgbéwá bẹ́ẹ̀ ló nǹkan bẹ́ẹ̀ ló fi ní òun ò lè kí fọ́dà pé tó ń ṣe tí wọ́n bá tó bá wọ́n ṣe tí wọ́n bá jẹ́ àtàdé padà tí wọ́n bá sọ fún wọn pé wọ́n sì gbọ́dọ̀ lẹ́yìn ṣe ìyẹn sojú mi ẹ ti ń ti pamọ́ ẹni tí mo sọ yìí wọ́n sọ ìdílé ilẹ̀ bí máa àlùmá wọ́n máa kún ná alàgbé ibẹ̀ hàfẹ́sì ìyẹn lọ bẹ́ẹ̀ ó wá lọ báyẹn iṣu ọ̀rọ̀ bàbá ìmáàmù ó wà ní ọgbọ́n sí mi lọ́wọ́ púpọ̀ ní gbogbo àwọn àtàjọ ń bẹ̀ẹ̀ ni nítorí bóyá ìtọ̀sẹ̀ on Sunday àbí Monday tí n bá láti dáadáa níjọ́ yẹn ni gómìnà Kwara sáà ṣe tí wàá kí wọn nínú hospital yẹn lọ́wọ́ kí àmúdé lọ́rọ̀ ẹjọ́ yẹn ìyẹn kò díẹ̀ níjọ́ yẹn nígbà tí gómìnà kú tán sọ́rí kó tó di pé gómìnà wa bóyá níjọ́ Saturday àbí Sunday lẹ́rọ̀ lẹ́bàá ẹ̀ bàbá ìmọ̀ ń pè ní nítorí wọ́n mọ̀ pé màá wà pẹ̀lú wọn but mi láǹfààní àti ìkọlù wọn gbé because fóònù sí lọ́wọ́ mi mọ́tò mo fi fóònù sí mo mi sì kọlù wọn throughout ìwé ọ̀rọ̀ lẹ́jọ́ yẹn àlejò wọn pè ní ọwọ́ àdìdájí pọfẹsọ burúkú ó wá àwọn náà wá sí hospital nígbà yẹn bóyá nǹkan bíi 6:30 àárọ̀ pọfẹsọ burúkú tó wá àjòkó níta lẹ́gbẹ̀ẹ́ kan bá ń sọ̀rọ̀ ìníkọlù ìmáàmù bó ti yọ kọlù dání ń dùn ìníkọlù ìmáàmù wọlé mo ní ìmáàmù náà ń pè mí àti àná wọn ti ń pè mí ní kọlù wọn gbé pé gẹ́gẹ́ bí ìdíyàn ti ń lọ yẹn kí n má purọ́ kó gẹ́gẹ́ bí ìdíyàn oye ó kiri yẹn disọ ó disọ pé ọ̀gbẹ́ni wọn gbẹ́kọ̀ọ́ wọn nípa àlàáfíà wọn nípa ọ̀rọ̀ wọn ni mo béèrè kí wọ́n jẹ́ máa wá kí wọ́n jẹ́ máa wí pẹ̀lú báyà kí wọ́n dá wọn lóhùn bá tí bá dá wọn lóhùn kí wọ́n lọ mọ́tò nígbà tí máa fi wọlé mọ́tò fún ìyẹn ti rí kọ́ọ̀tì wọ́n wá wọlé mọ́tò kọ́ọ̀tì wọ́n wá wọlé mọ́tò níyẹn gbogbo wọn padà sàlámù alaykum wa rahmatullahi wa barakatuh àtàlẹ́ni tí ń kí ọ kó gbẹ́kọ̀ọ́ lóyún àkóso fúnkọ̀ lọ́wọ́ mi ní mọ́tò ní kọ́ọ̀lù wa bóòlù ara bàbá lájẹ́dẹ́ wọn yàrá alhamdulilayi náà lè ṣe bóòlù sí bóòlù ara wọn sí wọn yàrá àdúpẹ́ nítorí yàrá lọ́wọ́ àyè jìnnì yàrá nǹkan kan gbọ́dọ̀ sí mọ̀lánà bí bàbá yẹn ti dúró nǹkan kan gbọ́dọ̀ sí mọ̀lánà bí nǹkan bá sí nǹkan sí wá irú ẹ̀mí lula ní nílé ṣe bàbá mi láyé irú ẹ̀mí lula ní nílé bí nǹkan bá sí àwọn nǹkan sí in fact bí orí ojú wọn àmúhùn tí wọ́n fi ń bá mi sọ̀rọ̀ yẹn èyí tó súnmọ́ jù ní kí wọ́n sọ àgbọ̀gbọ̀ máa jáde lójú ọ̀rẹ́ tí ń bá mi sọ̀rọ̀ mo sì kọ́ lè tán wàlúùláyà rà nítorí wàlúùláyà àṣẹfọ̀rọ̀ wà rà mí mo sì kọ́ lè tán èsì ìfọ́nù mo bẹ̀rẹ̀ sí sí lọ́kàn kan láti ní ìpè ìdọ̀lé nǹkan ò lè ṣẹlẹ̀ kí irú ẹni báyìí ó máa sọ ẹgbẹ́ máa sọ̀rọ̀ bí wọ́n ti ń sọ̀rọ̀ yìí èsì ìfọ́nù mo bẹ̀rẹ̀ sí sí mo dúdú pẹ̀lú gbòòfù mo kọ́ sàkísọ̀ yẹn fún wọn tẹ̀tí mo bí bá mi sọ pé gbàtí kánà tí mo rí nìyí pẹ̀lú gbòòfù ní ọlọ́run kó sàlọ́ ọmọ ìdí mo sì wà wọ́n bí ọ ok ló fi dijọ́ tí gọ́fúnà wa dijọ́ tí gọ́fúnà wa wáyé gọ́fúnà ló tán ẹni àfa Yusufu Bakata ni wọ́n pe àfa Jamal Abdullahi lórí tó jẹ́ brọ́dà sí àwọn mùdíọ̀ àwọn náà wà lọ́rí wọ́n ti wá hospital ga yẹn nílẹ̀ ìyẹn pè wọ́n pé bàbá ìmáàmù lé àwọn ń bọ̀ wá fẹ́ kí àwọn mùdíọ̀ bàbá ìmáàmù láwọn ń bọ̀ wá fẹ́ kí àwọn mùdíọ̀ àbúgbò àwọn bàbá gbẹgbẹ yìí wọn bẹ̀rẹ̀ because àwọn ìwà pàdé gọfúnà wọn bẹ̀rẹ̀ gbogbo àwọn àgbà wọn nínú ìkọba wọn bẹ̀rẹ̀ pàtó gẹ́gẹ́ bí ìṣẹ̀lẹ̀ yẹn àti gbọlára yẹn ọyẹ nígbà tá a fa Jamali orí ń fún tí wọn sọ fún àgbàlagbà yẹn oye tó wọn ò fi tí kí wọn máa bọ̀ wọn ò fi tí kí wọn máa bọ̀ wọn ò fi bọ̀ but ní àsìkò sì ti ń dá sí pé mo bá wọn sọ̀rọ̀ ní èdè before táwọn sọ̀rọ̀ yìí ní ẹ̀ka bí la ìfún mo sọ fún kan nínú àwọn ẹgbẹ́ wa ẹni mo sọ fún ìgbìmọ̀ àbàdà àti ìdàpọ̀ wọn mo sọ fún kan nínú àwọn ẹgbẹ́ wọn ní bàbá yìí ìkọ́ mi yẹn sẹ̀rí tí wọ́n bá mi sọ ní kọ́dà sùúrù tí mo ní
pẹ̀lú bí ẹ ti ń bá mi sọ̀rọ̀ ni pé ó súnmọ́ kó lójú máa jáde lójú wọn ẹ̀yẹ yà lọ́wọ́ pé bùkátù tì ń sá wọ́n ní bùkátù tì ń sá ni pé àwọn ará adé má kàwé kó bá wọn kó báàsì èmi bàbá yẹn bá sọ̀rọ̀ 99.9% ìgbẹ̀kẹ̀lá ló ti bá kìíní ẹ̀rọ kan tèmi ìgbà àjọ wọn lẹ àfi èyàn ṣe tàn tọ́já sí pé ẹ̀ẹ̀kan ni ọlọ́run tàn lálẹ́ ẹ̀rú pé àìyí ọ̀sán fún ìkànnì kan àmọ́ wà láyà sí akẹ́kọ̀ọ́ fi bá sọ àti tí mo fi bọ̀ oyé ọ̀rọ̀ tí wọ́n sọ kọ́rin jàmílẹ̀ kọ́ wọ́n sọ lẹ́yọ̀kan èyí ẹ̀rẹ́ ṣẹlẹ̀ ó lọ bẹ́ẹ̀ bàbá ìmọ̀ mi padà wá sọ fún ẹni tó pé sẹ́yìn jàmá ni pé ok abẹ́ ẹ̀yẹ́ pé padà pé bàbá ìmọ̀ mi ti láwọn wà mọ́ pé wọ́n láwọn fẹ́ wọ tọ́ílẹ̀tì àwọn òlìlì wá mọ́ àwọn wọ tọ́ílẹ̀tì bóyá gẹ́gẹ́ bí ẹni pé wọ́n jọ ń fa ọ̀rẹ́ nínú fúnra wọn lè máa bẹ́bẹ̀ tí wọ́n rí àpẹẹrẹ kan ok àwọn òlìlì wá mọ́ wọn ò mọ kí ló ṣẹlẹ̀ àmọ́ wọ́n ní pé nǹkan kan ṣẹlẹ̀ nǹkan kan gọ̀ orí ara ilá wa ló fi di pé àwọn bàbá wọn padà ní kí wọ́n lọ fún sí Àbújá tí wọ́n lọ ọyẹ mi ò sí nínú mọ́tò tí wọ́n bá pẹ̀lú hospital ambulance tó gbé pẹ̀lú hospital sílẹ̀ bàtí inú personal car tẹ̀lé ní àwọn ìyá wa méjì ní wọ́n wà èdè ní gbogbo airport ní mọ́tò ìdílé ayá méjì wà gbogbo airport adé airport yẹn wà á múra wọn fẹ́ lọ wọn ṣètò dídọ̀ wọn sí ìkàtí ẹsẹ̀ nàìjíríà yóò dàbí pé àwọn ọ̀nà ṣètò lẹ́mẹ̀ ìyẹn tó gbọ́n rìkọ́dù kiri táwọn báyìí bóyá ìsàlẹ̀ náà kàbẹ́ nìkan padà kápẹ́ yẹn rìkọ́dù kiri ẹ̀sà padà bẹ́ẹ̀ di kiri òye wọ́n padà gbá fún mi ní ọwọ́ ẹ̀ tí wọ́n di ti kọ́tí bẹ́ẹ̀ ní ọwọ́ ẹ̀ ni wọ́n fi wọnú chaka plane yẹn etí èyí mà tó sojú mi lẹ́nu bó ti sojú mi má tí mo sì lè wí níwájú ọlọ́ bí ọmọ àrà tó wá ń dẹkọ iná ni bí mo ti sọ yìí mo sọ èso wípé láyé àbáṣọ àdáhù ìzàmàdùn wọlé àtẹtùmù sàrádà wọ́n máa ń yàtúmọ̀ fàyínàwó àfihàn kọ́lìbù ẹni ọ̀rọ̀ bá sojú ẹ̀ tí wọ́n bá bí pípò ló ṣe rí tí ó bá wẹ́rẹ́ tó sojú ẹ̀ máa àbí tó bá sojú tí ó sojú ẹ̀ oye yóò ní balẹ̀jọ́ iná ni wọ́n ní Muhammad sallallahu alaihi wasallam àbí bọ́lá bá sílẹ̀ ló gbọ́dọ̀ iná ni pé ẹ̀sẹ̀ mẹ́ta kan bẹ níjà tó tóbi wájú ọlọ́run al-ishraku billah àmú nǹkan mi lọ́lọ́run àbí kí a sàhádà tó sùúrù oye ká máa jẹ́rìí èké àbí kí tìmánu sàhádà àbí bọ́lá sojú rẹ̀ ọmọ wa háìdì ẹ̀kọ́ má bẹ sọ bó ti yọ ọmọ bó ti rí mọ́ oye inú kaba yìí ọwa eléyìí ni sókè tí ó sojú mi máa tẹ́lẹ̀ sí rí máa níbi ìfẹ́sì yẹn. Jazakumullahu khairan jazaa ọlọ́run bá gbé lẹ́mí àlàáfíà tó pé ọlọ́run bá fún iná ọlọ́run ní jẹ́ ṣàìsàn láíláí insha Allah ẹ ṣeun gan. ok lamusoko bá tó nídìí máa pè é sẹ́gbà wa ẹ ṣeun gan. ok thank you ẹ jẹ́ àgbáyé ń ṣe rere ìwà rere máa ló gbéṣẹ́ ẹ jẹ́ ká hùwà rere ìwà tẹ́ ò dára ìwà rere ló gbéṣẹ́ o.